ẹni tí ń ṣe olùbádámọ̀ràn pàtàkì fún orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ètò ààbò Nuhu Ribadu ó mà ti sọ̀rọ̀ sí orílẹ̀-èdè Canada nítorí wọ́n mọ̀kọ̀ wọn kò fún ọ̀gá ológun Nàìjíríà wọn kò fún ní físà o. bákan náà ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó gbé àbá ìṣúná ọdún 2025 lọ sí ilé ìgbìmọ̀ asòfin wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin ti buwọ́lu àbá ìṣúná ọdún 2025. Nuhu Ribadu tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì fún orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn lórí ètò ààbò ó mà ti fi ìbínú rẹ̀ hàn sí orílẹ̀-èdè Canada gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀ láti fún olórí ológun Nàìjíríà ọ̀gágun Christopher Musa àti àwọn ọ̀gá sójà míì ní físà láti wọlé sí orílẹ̀-èdè náà ní ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 2025 ó ní ọ̀gágun Christopher ló mà ṣàlàyé bí Canada kò ṣe fún ní físà láti lọ síbi ètò àwọn ológun tí wọ́n pe òun àti àwọn sójà míì sí lórílẹ̀-èdè ọ̀hún. ọ̀gá sójà pátápátá náà ó wá sọ wípé Canada rèé wọ́n fún ìdajì nínú àwọn tó yẹ kó wà níbi ètò náà ní físà ṣùgbọ́n fún ìdí tí òun kò tiẹ̀ mọ̀ wọn kò fóun àti àwọn ọkọ̀ òun mìíràn wọn kò fún wọn ní físà ètò tó ní í ṣe pẹ̀lú bíbá àwọn sójà tó di aláàbò ara níbi tí wọ́n ti ń jà fún ìlú wọn kẹ́dùn òun ni olórí ogun Nàìjíríà náà ló mà fẹ́ lọ ṣe ní orílẹ̀-èdè Canada ó wá ṣàlàyé pé ìjákulẹ̀ gbáà ní físà tí wọn kò fún òun náà ló mà jẹ́ ọ̀gágun Christopher ó ní ìwà tí Canada hù yìí ó fi hàn pé wọn kò rí ti Nàìjíríà rò orílẹ̀-èdè wa sì gbọ́dọ̀ jà fún orí ara rẹ̀ ní kí wọ́n má bàa fi ìwọ̀sí kán má máa fi lọ̀ wá. nígbà tó ń sọ̀rọ̀ sí ilẹ̀ Canada Nuhu Ribadu tó lọ síbi ètò kan náà ó fi àsìkò tí ọ̀rọ̀ kàn ó sọ fún Canada pé ìwà tó jẹ́ pé ó wí ìwà tí wọn ò bọ̀wọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà ni olùbádámọ̀ràn pàtàkì fún orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ètò ààbò náà ó mà sọ wípé ẹ ṣeun fún ìgboyà tí ẹ ní láti jẹ́ ká mọ̀ pé Canada kò fún yín ní físà kí wọ́n bá ara wọn dà sọ́hùn bó tilẹ̀ jẹ́ wípé ó dùn wá ó sì fi hàn pé wọn kò bọ̀wọ̀ fún wa mo gba ohun tí ẹ sọ pé a gbọ́dọ̀ tún orílẹ̀-èdè wa ṣe a sì gbọ́dọ̀ ṣe dáadáa bẹ́ẹ̀ ni Nuhu Ribadu bẹ́ẹ̀ ló mà wí oríṣiríṣi ọ̀rọ̀ ló mà ti ń jẹ jáde báyìí nípa ohun tó ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀ èèyàn ló mà sọ wípé ó mà dáa bí ọ̀gá ológun bó ṣe jẹ́ kí ayé mọ ohun tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún sọ wípé èyí yóò mà mú kí àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mọ̀ pé ó yẹ káwọn náà kí wọ́n tún ìlú tiwọn náà ṣe láìpẹ́ yìí ní Canada ló mà ṣe àtúnṣe sí bí àwọn arìnrìn-àjò bí wọ́n ṣe ń yàwọ̀ ìlú wọn àtúnṣe náà wà fún láti dín iye èèyàn tó fẹ́ máa ti ilẹ̀ òkèrè wá gbé ní Canada láti máa dín wọn kù mo wá ní kó wá wo àwọn ìdí tí Canada tó fi lè má jẹ́ kí owó orílẹ̀-èdè wọn ní alákọ̀ọ́kọ́ ní ààbò ẹlẹ́kejì ní ṣíṣe alamí ẹlẹ́kẹta ní gbìyànjú láti dìtẹ̀gbà ìjọba ìwà jàǹdùkú wíwà nínú ẹgbẹ́ agbésùmọ̀mí ìwà ọ̀daràn nípa ogun ìwà ìkà sí àwùjọ èèyàn bí o bá wà nínú ìjọba tí o sì ń gbàbọ̀dè kíkó owó ìlú rẹ lọ́nà èrú lọ sí Canada fífi iṣẹ́ gidi bojú nígbà tí èèyàn ṣiṣẹ́ tí kò bá òfin mu lábẹ́nu ìlera tí kò pé bí o bá ní àìsàn tó lè ran aráàlú tó lè fi ẹ̀mí wọn sínú ewu tó lè kó wọn sínú ìdààmú ìtọ́jú bí o kò bá ní owó gidi tó lè gbọ́ bùkátà rẹ àti àwọn ẹbí rẹ tí o fẹ́ kó wọ Canada wọ́n ní báyìí ó máa dùn ẹni tí ń ṣe olùbádámọ̀ràn pàtàkì fún orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ààbò Nuhu Ribadu ó ní eléyìí ó jẹ́ ń tó burú jáì bí wọn ò ṣe fún ọ̀gá ológun Nàìjíríà bí wọn ò ṣe fún ní físà láti wọ orílẹ̀-èdè Canada. ilé asòfin buwọ́lu àbá ìṣúná 2025 ilé ìgbìmọ̀ asòfin Nàìjíríà ti buwọ́lu àbá ìṣúná ọdún 2025 níbi ìjókòó ilé tó wáyé ìyẹn ní ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 2025 ó ní àpapọ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà àti ilé aṣojúṣòfin ó ní wọ́n ti buwọ́lu àbá ìṣúná tí iye rẹ̀ jẹ́ 54.99 trillion naira àtúpalẹ̀ àbá ìṣúná náà ó mà ṣe àfihàn pé
3.65 trillion naira ó ní wọ́n yà fún àwọn iléeṣẹ́ àti lájọlájọ ìjọba tí iye tí wọn yóò fi máa san gbèsè ó sì jẹ́ 14.32 trillion naira. bákan náà ó ní owó tí wọ́n fi máa ṣe ìjọba ó mà jẹ́ 13.64 trillion naira nígbàtí iye tó wà fún àwọn àkànṣeṣẹ́ tó sì jẹ́ 23.96 trillion naira. wọ́n ní 13.8 trillion naira ó ní iye tí àbá ìṣúná náà fi dín sí owó tí yóò wọlé fún ìjọba lọ́dún 2025 ní ọjọ́ karùn-ún oṣù kejì ọdún 2025 ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mà ló mà mú àlékún bá àbá ìṣúná náà di 54.2 trillion naira láti 49.7 trillion naira tó gbé síwájú ilé náà ní ọdún tó kọjá o. Tinubu ní àlékún tó bá owó tó ń wọlé sí àpò ìjọba ó ní wọ́n ṣe fi àfikún bá ètò ìṣúná náà nínú lẹ́tà kan tí Tinubu fi ránṣẹ́ sí ilé asòfin àpapọ̀ tí ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ìyẹn Godwin Akpabio tó sì kà síta. ó ní Tinubu ń béèrè fún àlékún ọ̀hún ní oṣù kejìlá ọdún 2024. ó ní Tinubu mà gbé àbá ìṣúná ọdún 2025 síwájú ilé náà o, èyí tó pè ní àbá ìṣúná ṣíṣe àrídájú àlàáfíà àti mímú ìgbé ayé rọrùn. àbá ìṣúná yìí ó ní kejì tí Tinubu máa gbé síwájú ilé ìyẹn ilé asòfin, èyí tó pọ̀ jù ti ọdún 2024 lọ látìgbà tó ti gba àkóso ìjọba Nàìjíríà lọ́dún 2023. orí títa àgbé epo rọ̀bì jálá kan ó ní $75 àti pípèsè mílíọ̀nù 2 jálá epo rọ̀bì ní ìjọba gbé àbá ìṣúná náà lé. Tinubu ṣàlàyé pé o ẹ̀yáwó láti abẹ́lé àti lọ́wọ́ àjọ àgbáyé ó ní wọ́n fi máa rí owó tí wọ́n máa fi kún iye tó dín níbi àbá ìṣúná náà. ẹ̀wẹ̀ alága tó ń rí sí ọ̀rọ̀ àbá ìṣúná nílé asòfin Abubakar Binchi nígbà tó ń tẹ́ pẹpẹ àbá ìṣúná ọ̀hún fún àyẹ̀wò òun ló ní àwọn ti ṣe ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ tó ń rí sí ààtò ọrọ̀ ajé fún ìjọba tí àwọn sì jọ jíròrò lórí àbá ìṣúná náà. Binchi ni ó pẹ́ kí ìjọba àpapọ̀ kó tó tẹ́ pẹpẹ àbá ìṣúná o síwájú ilé asòfin tó sì rọ ìjọba láti máa gbé àbá ìṣúná náà láti máa gbé sílé o nígbà tó bá kù oṣù mẹ́ta kí ọdún tó parí o, kí ìtẹ̀síwájú kó lè bá ṣíṣe àbá oní oṣù kínní sí oṣù kejìlá lọ́dọọdún. àdúràgbà Olúwatóyìn olóńkàròyìn sí létí látàárọ̀. ẹ ṣé púpọ̀ o tẹ́ àwọn kan ní ẹ̀yà Yorùbá World TV. nǹkan ò ní ṣe wá, ẹ má gbàgbé ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment kẹ́tọ́ wá bá wa subscribe sórí YouTube channel wa o. ẹ má wá gbàgbé láti tẹ notification bell láti máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ń gorí ìkànnì yìí. ẹ jẹ́ ká ní ọjọ́ rere o.